adúpẹ́ fún ọlọ́ba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo ń ta ni a tún wà pẹ̀lú olùdásílẹ̀ àti ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Adékúnlé Abdulateef wọ́n ní kí n má yọ Lateef kúrò ń bẹ̀ wọ́n ní kí n má yọ pé Lateef ni ó yìí wà ń bẹ̀ Abdulateef Adékúnlé Adégoróyè òyì Ifáwù Ìsàngógbòhùn ọmọ àníyà lọ́rùn má bẹ̀rù èpè kò sí pínlẹ̀ mọ́ àwọn náà ni ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ìgbà tí a bá ti ń bá wa mọ̀ pé bàbá ẹni tó bá ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá òun náà ni ó máa ń jẹ wọ́n lógún torí pé ìṣọ̀kan Yorùbá báyìí òun náà ni àwọn nífẹ̀ẹ́ sí wọ́n dẹ̀ máa ń sọ pé ní tó máa jẹ́ kí Yorùbá wà lókè téńté òun náà máa ń fẹ́ ní gbogbo gbà bàbá ká tó wọlé ètò ẹ bá kí gbogbo ọmọ Yorùbá kárí ayé. olótù ẹ ṣe mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé wọ́n kojúmọ́ wọ́n káàárọ̀ wọ́n kọ̀sán wọ́n kú rọ̀lẹ́ wọ́n kú ìyálẹ̀ta wọ́n kú àjì wọ́n kú àṣálẹ́ wọ́n kú kùtùkùtù òwúrọ̀ gbogbo ibikíbi tí wọ́n bá ti ń gbọ́ ètò yìí tí ọwọ́ ìjà erin ètò yìí bá dé bá wọn àti ìyá àkókò tó dé bá wọn. mo wá kí bàbá wa ẹni àkọ́kọ́ ní ilẹ̀ Odùduwà olórí ayé Ọọ̀ni rìṣà Babátúndé Àkàndé Ògúnwùsì díẹ̀ sí àrólé Odùduwà pé mo kí wọn tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí wọn tológun pé wọ́n kú ọdún ẹgbẹ́ tí wọ́n ṣe kọjá yìí àṣọdúnmọ́dún tàrókò àwọn olórí wọn ṣiṣẹ́ bí ẹ̀sìn ọba àdẹ̀jẹ́ kò pẹ́ àṣà pẹ́ lẹ́nu wọn ọ̀pá àtẹlẹ̀ tán fi ń kólẹ̀ Odùduwà jẹ ọ̀pá náà ò ní ṣẹ́ mọ́ ọ lọ́wọ́ mo ṣe kábíyèsí fún lórí ayé kábíyèsí Ọọ̀ni rìṣà mo kí bàbá wa Aláàfin ikú bàbá yèyé ọba Abdulhakeem Ọ̀wádé àrólé Ṣàngó kábíyèsí mo wá tara wọn kí gbogbo ọba aládé tó kù nílẹ̀ Yorùbá pátápátá mo kí bàbá wa Alákétu Aládéfẹ́ pé wọ́n kó àkókò yìí gbogbo ọba pátá adé apẹ́ lórí àṣẹ apẹ́ lẹ́nu àwọn olórí àṣìṣe bí o mo wá kí gbogbo ẹlẹ́sìn kan mùsùlùmí ẹlẹ́sìn kan àbáláyé ẹlẹ́sìn kan kìrìsìtẹ́nì pé gbogbo wa jọ kú wákàtí àti àkókò tí ọwọ́ ọjà erin ètò yìí bá dé bá wa pé ẹ kú afẹ́rẹ́ yìí orúkọ mi ò yí padà ọmọọba Lateef Adékúnlé Adégoróyè òyì Ifáwù Ìsàngógbòhùn ọmọ àníyà lọ́rùn má bẹ̀rù èpè olótù mọ kí n pé ẹ káàbọ̀ ẹ kú afẹ́rẹ́ yìí adúpẹ́ ẹ ṣe. bàbá ọjọ́ sátidé tó ń bọ̀ yìí ọjọ́ àbámẹ́ta sátidé tó ń bọ̀ náà ni ètò ìdìbò gómìnà láti yan ẹni tí yóò tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ọdún mẹ́rin míì a sì ti rí àwọn olùdíje tí wọ́n jáde gómìnà Jackson Nurudeen Adeleke nínú ẹgbẹ́ accord wọ́n fẹ́ jáde lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ náà ni ọmọọba Oyèbánjí Àǹbọ̀ nínú ẹgbẹ́ APC àwọn náà sọ pé ipò yẹn ó wà wọn bẹ́ẹ̀ náà ni amòfin tẹ́lẹ̀ Najimu Salam láti inú ẹgbẹ́ ADC àwọn náà jáde kó wà wọn a rí oríṣiríṣi àwọn olùdíje tí wọ́n jáde fún ìbò tó ń bọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ṣùgbọ́n nǹkan tó wá jọ lógún pé ìkan nínú àwọn àgbọ̀jẹ̀ nínú ẹgbẹ́ ìṣòro APC tó tún wá jẹ́ aṣòfin àgbà ní orílẹ̀-èdè yẹn alàgbà Fádáhùnsí wọ́n sọ̀rọ̀ kan tó yẹ pé ó gbalẹ̀ gboko wọ́n ní according to wọ́n ti deny ìpáwọn sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó bá ṣe yẹn mọ́ ẹ̀pà pé ìbò Ọ̀ṣun yẹn sẹ́ APC ni ó ní ṣùgbọ́n ìgbà tí wọ́n wá náà sọ bẹ́ẹ̀ pé táwọn sọ ni pé kí ẹgbẹ́ APC kó fi ìbò kó fi pa àwọn accord pé nǹkan táwọn sọ nìyẹn ó tẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá ti pè wọ́n ti bèrè lẹ́nu nípa ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àyàn ti ń sọ̀rọ̀ pé irú Davido ó ní ọ̀rọ̀ tí ọkùnrin sọ ó yẹ àtìmọ́lé kan wà báyìí torí pé ká sọ pé kán pààyàn lásìkò tí ìbò ń bọ̀ pé nǹkan tí kò dáa rárá ni tó sì lẹ́gẹ́ fún àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun ọjọ́ sátidé nìbò yóò bẹ̀rẹ̀ láàárọ̀ ìgbà ti gbọ́ pé wọ́n ti pa ẹnìkan tó jẹ́ bíi DG ẹgbẹ́ òṣèlú APC ní Àtàkùnmọ́sà ó tún wá jẹ́ ẹbí alàgbà Wọlé Ọ̀kẹ́ wọn náà pa ènìyàn ní àárọ̀ yìí ààrẹ gẹ́gẹ́ bí ààrẹ ìṣọ̀kan Yorùbá gẹ́gẹ́ bí ẹni tí àlàáfíà ìran Yorùbá jẹ lógún gẹ́gẹ́ bí ẹni tí ó ń wà ìlọsíwájú àdìgbàsókè ọmọ kóòtù òjìrè ní tó ń ṣẹlẹ̀ lọ́sùn ìyàwó ló kọ sí ojú òlẹ̀ fi wò. ẹ ṣe olótù ṣe rí
olóyìnbó sọ pé let's call a spade a spade. N tí ò bá ti da ẹjẹ́ a sọ pé kò dáa. N tí mo máa ń sọ fún gbogbo ìgbà ni wípé èmi kórìíra irọ́, ayé ò dẹ̀ fẹ́ òótọ́. Ṣùgbọ́n bàbá tó bí mi, mo bá lẹ́nu wọn pé ṣe rí ká sòótọ́ ká fayé lẹ̀, ó sàn ṣẹ́ kéèyàn purọ́ kó wà láàyè lọ. Ṣe rí irọ́ lè sáré ṣùgbọ́n ṣẹ́jú àáyá ni òótọ́ máa le bá. Tóòótọ́ bá wá le bá, tírọ́ bá ti wọ aṣọ yìí tẹ́lẹ̀ á wá padà wá wọṣọ ẹ̀tẹ́. Ṣe rí òṣèlú tó wà ń tà ń sìn, tí gbogbo wa bá fojú inú wò, ìbò tí wọ́n fẹ́ dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ló máa ṣe atọ́nà tó máa ṣẹlẹ̀ ní ètò ìdìbò gbogbogbò tá a máa ṣe ní tí gbogbo wa mọ̀ ni. Ṣùgbọ́n alàgbà sínétọ̀ Fádáhùnsí kò dá kágbàlagbà máa parọ́. Ṣe rí tí wọ́n bá sọ̀rọ̀, ìwọ kéèyàn tó sọ̀rọ̀ kó kọ́kọ́ ronú wò, àṣé mo ọ̀rọ̀ tí mo sọ yìí tán bá bi mí ṣé mo lè dáhùn pé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Mo wo ìfọ̀rọ̀wọ́rọ̀ alàgbà yìí pẹ̀lú Ṣeun tó akọ̀ròyìn tó wà ní Channels. Ó ń béèrè lọ́wọ́ alàgbà yẹn ọ̀rọ̀ tí alàgbà yìí sọ tó wà lórí ẹ̀rọ ayélujára, tán bá dìlíìtì ẹ̀ àwọn kan sì ní lọ́wọ́, èmi ní lọ́wọ́. Ó dà ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ bíi 3 ló wà lọ́wọ́ mi. Àwọn kan gbé wọn gbé lẹ́kùnrẹ́rẹ́ tó yẹ pé ibi tó kàn ti sọ wípé ibi tí ẹ bá ká wọn mọ́ ẹ pa wọn. Mo tún wá ní faction ẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pé àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ accord, àti mo rò pé bí Ìjẹ̀ṣà nǹkan bẹ́ẹ̀, àwọn ò fẹ́ gbọ́ ohun tí ó ń jẹ́ accord. Gbogbo àwọn tó bá máa bọ́ta wá dìbò gbọ́dọ̀ jẹ́ APC, àwọn ò fẹ́ rí accord. Ó tún wá tẹ̀síwájú pé àwọn ti wà ńlé báyìí, àwọn dẹ̀ ń sọ̀rọ̀ pé ẹnikẹ́ni tó bá bọ́ta pé òun accord ẹ pa wọn, àbí ẹbí tiyín ò sínú àwọn tí wọ́n ń pa. Kí ló dé tá à ń fi irọ́ bo òótọ́ lójú? N tí mo lérò pé DSS gbọ́dọ̀ ti ṣe ni pé ó yẹ kán ti pe alàgbà yìí, National Security Intelligence Department gbọ́dọ̀ ti pè wọ́n, àwọn àgọ́ ọlọ́pàá gbogbogbò tó jẹ́ ti federal tó jẹ́ tìjọba àpapọ̀, ó yẹ kí wọ́n ti pe alàgbà yìí, ìyẹn alàgbà sínétọ̀ Fádáhùnsí. Tí alàgbà yìí bá ń gbìyànjú láti parọ́ pé àrárá kì í ṣe tóun sọ nìyẹn, káwọn tó bá ní fídíò ẹ̀ lọ́wọ́ kán tuntun dà sórí ẹ̀rọ ayélujára. Ṣé àwọn tí alàgbà yìí ní kàn máa pa yìí, púpọ̀ náà àwọn èèyàn yìí ló níyàwó náà ọmọ náà ní ẹbí náà ní ará. Ṣé sínétọ̀ yóò ronú pé ẹ máa pa wọ́n yìí tí ọmọ tiẹ̀ bá wà nínú àwọn tó pa ń kọ́ tó fẹ́ pa, kí ló fẹ́ sọ? Àbí kò ní ẹbí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí àwọn ẹbí ẹ̀ bá wà nínú àwọn tó lọ ṣàgbákò ikú tóun ní kán ránṣẹ́ yìí ń kọ́? Tí ẹbí ìyàwó ẹ̀ bá wà ń bẹ́ẹ̀ ń kọ́? Àbí wọ́n yẹ pé àkọ́dù gan làwọn ẹbí wọn yìí táwọn gan mọ̀. Àbí kó wá jẹ́ wípé lára àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ wà nínú àkọ́dù? Yorùbá sọ wípé òkúta bá sọ mọ́ ọ̀pẹ nígbà míì ọ̀pẹ á padà sọ lùyàn. Tí èèyàn bá wá nà ká aburú kan sí ọmọlàkejì, gbogbo 9 tó kù á wá padà sí ọ̀dọ̀ tiẹ̀.
ṣé sínétọ̀ Fádáhùnsí rò pé òun máa wà lórí ìjókòó gẹ́gẹ́ bí amòfin àgbà títí láéláé? ṣé nǹkan kan ò tó ẹ̀kọ́ fún sínétọ̀ Fádáhùnsí wípé àwọn gómìnà kan ti ṣe gómìnà ńlẹ̀ yìí tó ń fi ẹ̀wọ̀n jura lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí? ṣé Rúfáì kì í ṣe gómìnà? kì í ṣe pọ́nṣẹ́ gbàdúrà ẹni? ẹni ta ló mọ òfin, ẹni tí ń ṣojú àwọn èèyàn nílé aṣojúṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ló bọ́ta ló sọ gbà wípé ẹ máa pa wọ́n. bí ìròyìn tá à ń gbọ́ láàárọ̀ yìí pé àwọn tó ti gbẹ̀mí èèyàn kan tó jẹ́ DG, ìyẹn kí náà ti ń pè Director General campaign APC kan. ṣé ó yẹ kí ọlọ́pàá perú alàgbà yìí kan dẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ torí pé ó jẹ́ sínétọ̀? tí èèyàn bá máa bọ́ ta tó máa sọ pé ẹ máa pa àwọn èèyàn, olótùú láàrin èmi àti yín, ọmọ tó kú lánàá kì í ṣàkópa àjẹ́ o. tá a bá gbé sínétọ̀ Fádáhùnsí yẹ̀wò dáadáa, ó ti ní ìwà apààyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ẹni tó bá máa sọ̀rọ̀ pé ẹ máa pa àwọn èèyàn tí ò dẹ̀ sọ pẹ̀lú ìbẹ̀rù, tó sọ pé àwọn ti wà nílé, ṣé ìdìbò ò ní lọ mọ́ ni? tẹ́ bá wá ń wo ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun yìí, kì í ṣe sínétọ̀ Fádáhùnsí nìkan ló ń pe àwọn èdè yìí o. obìnrin kan wà, wọ́n ní màmá support pa báyìí. èpè tí obìnrin yẹn ń gbé àwọn èèyàn ṣẹ́ lákọ̀ọ́dù bíi pé ìdìbò yóò ní tó mọ́. bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní ẹ̀rọ àríkẹ́. àbí ẹ̀rọ àríkẹ́ olópinrẹ́sì fáwọn èèyàn. ó wá ń kó rẹ̀ sí olótùú owó tí wọ́n ṣe rí àwọn èèyàn wa, Ọlọ́run má fìyà jẹ̀yàn olótùú. Ààrẹ ṣé ebi la fẹ́ pélé yìí ni àbí àìgbọ́n ebi ni torí wọ́n gbé wọn ṣépè tọmọtọmọ. ebi ni olótùú. láìsí ìmọ̀ àtòdì ká mẹ́wàá. olótùú ebi ni. tí àwọn èèyàn tá à ń wí yìí tán bá ní ọ̀nà àbáyọ oúnjẹ gidi lọ́wọ́, ta ló máa ní kó wá gba 10,000 ìrẹsì rèé, kẹ wá máa fi ìran dé ìran ọmọ ẹni yẹn, kẹ wá máa fi ré kó dẹ̀ gba oúnjẹ yẹn lọ́wọ́ yín? fẹ́ẹ̀ tún lọ jẹ́. ebi yẹn lágbára gan ni. ebi ni o. ìyàn wà ní ìjọba tá à ń ṣe tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ìjọba APC tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, ìyàn àtẹ̀bí wà nínú ẹ̀. ẹjọ́ àwọn ọmọ tí wọn ò mọ nǹkan kan wọ́n á dẹ̀ gbóúnjẹ yẹn lọ́lé, àwọn ọmọ yẹn wọ́n á ṣe kí ni? wọ́n á jẹ. oúnjẹ èpè. tó bá wá di ẹ̀yìn wá ọ̀la, èpè kì í lọ láì ṣiṣẹ́ tó bá ràn. tí ó bá di lẹ́yìn wá ọ̀la, tí nǹkan kan wá ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn, nígbà tẹ́ bá ti ta ọjọ́ ọ̀la ogún ní àwọn ọmọ yín nítorí 10,000 àti rice 2 kg, ẹ wá máa sáré kiri. àti ẹni tó ń ṣe àkóso ìpínlẹ̀ Ọ̀ṣun, mi ò sínú accord, nǹkan tẹ́yìn mọ̀ ni. káwọn yẹn máa ní pé kọ́ máa sọ pé àbúyá kìíní kan ní èyí tí èmi àti ìjọ jókòó yìí, ẹ lè jẹ́rìí sí pé ẹni tó kọ́kọ́ ṣe big board àkọ́kọ́ pé Yorùbá ló kàn tá a dẹ̀ gbé síwájú ilé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní Bodilon, èmi ni. ní ọdún tá a ṣe big board yẹn, tẹ́ ẹ̀ bá gbàgbé, wọ́n ní ká lọ yọ 2023 kúrò ń bẹ̀. kọ́lá ń fọ̀run kẹ́ yèyé Kẹ́mi Nẹ́sìn, bàbá Pius Akíyẹ̀lú rẹ̀ àti àwọn tí wọ́n wà pẹ̀lú aṣáájú lọ́wọ́ tá à ń sọ yìí, táwọn kan ò kì í tí wọ́n ṣe pò tán wà tẹ́lẹ̀ náà wà mọ́, bírú Kamal, irú àwọn Moshood Oshodi, irú àwọn Rahman. kò sẹ́ni tí ò gbọ́n gba ọ̀rọ̀ ṣọ̀kan Yorùbá ń gbà yẹn náà. tíṣẹ̀tì rẹpẹtẹ la ṣe, a dẹ̀ gbé ọ̀rọ̀ aṣáájú rù ń gbà náà ni. ọjọ́ tá à ń lọ rí big board yẹn, òun nílé 21 stories tó wó yẹn, à ń déwájú ilé yẹn, nílé yẹn ń dàwó. nígbà tá a dẹ̀ rí big board yẹn tán, a tún padà nígbà tí campaign bẹ̀rẹ̀ táṣáájú jáde, ẹ rí pé à ń sọ̀rọ̀ aṣáájú, àwa ń campaign, a dẹ̀ bèrè sílẹ̀ kan. now nígbà tá a gbé big board kejì lọ, first lady Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí, chief mrs Remi, senator Remi
Tinubu tí wọ́n jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n wà lé ní ọjọ́ náà nígbà táwọn èèyàn lọ gbé ládà jáde kúrò nínú ilé ní bọ́dí náà tá a fẹ́ rí big board yẹn wọ́n rí mi náà mi ò wọnú lé lọ kí wọn ṣùgbọ́n àwọn tó tẹ̀lé mi lọ kí wọn why nígbà tó dẹ̀ bọ́ sínú mọ́tò tó ń drive jáde tó ń bọ́ sínú compound kejì níbi tí mọ́ṣáláṣí wà yẹn wọ́n rí mi lórí ìdúró náà kàbà má sọ pé bóyá accord ni mí ṣùgbọ́n ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ tá máa sọ gbẹ̀yìn tá máa fi fayé lẹ̀ tí ó bá jẹ́ wípé èèyàn kan lásán ló sọ irú ọ̀rọ̀ tí sínétọ̀ Fádáhùn sí sọ yìí ọlọ́pàá ò tí ì lè filẹ̀ o tó bá jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú míì tó jẹ́ sitting senator ló sọ irú nǹkan tó sọ yìí á sì wà látìmọ́lé báyìí nígbà tí ìbò ìpínlẹ̀ ẹyọ kan bá kó wàhálà dání báyìí tá a bá máa wá bọ́ sínú ìbò gbogbogbò ìyẹn túmọ̀ sí pé ó lójú ẹni tó máa lè bọ́ta kó onú yàrá ẹ̀ sí pálọ̀. allegedly mo gbọ́ wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti pe ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kí wọ́n jẹ́ kí ètò ìdìbò Ọ̀ṣun kó lọ lálàáfíà. allegedly àbí. allegedly bóyá irọ́ àbí òótọ́ mo gbọ́ nínú ìròyìn kan ṣé tí ààrẹ Amẹ́ríkà ò bá pe bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kán jẹ́ kí ìbò Ọ̀ṣun kó lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ ṣé kò yẹ kí bàbá mọ̀ wípé àwọn gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ibi tẹ́ má ti mọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti ní ọwọ́ kan àbòsí inú ṣebí ìjọba àpapọ̀ kọ́kọ́ sọ wípé àwọn tí wọ́n ń mójútó ọ̀rọ̀ ẹ̀sùn àjẹbánu àwọn EFCC kan gbẹ́sẹ̀ lé àpò ètò ìṣúná owó ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí kíni kí ló dé tí ìjọba àpapọ̀ ò ṣe sọ pé ọ̀gbẹ́ni à ń bọ̀ lọ́ṣun tí wọ́n há rẹsì tó ń há búrẹ́dì tó ń há ẹgbẹ̀rún mẹ́wàá tó ń dẹ̀ ń fẹ́ pèlè lórí ìjọba ò ṣe sọ wípé ibo ló ti rówó tó ná ṣé dandan ni kó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ló máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà now lábẹ́ ntá à ń sọ yìí náà làwọn Islamic clergy kan ní ilẹ̀ Haúsá náà sá sí pé muslim tíkẹ́ẹ̀tì ẹni tó bá sọ pé kò dáa pé kó nítọ̀ ń fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ fún àwọn pé mùsùlùmí ló ní orílẹ̀-èdè Nàìjíríà pé lame ni àwọn ẹlẹ́sìn tó kù ibi tó bá ti ká wọn mọ́ ìyẹn òun ṣe allegedly fídíò yẹn náà wà lọ́wọ́ mi bí sheik kan ṣe ń sọ nílẹ̀ Haúsá ni sheik kan ti dìde ní ìlú Ìbàdàn lòun náà ti ń gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọba kò tí ì rí nǹkan kan ṣe sọ̀rọ̀ àwọn tá à ń wí yìí o ṣé dandan ni kí gbogbo wa jọ wà nú ẹgbẹ́ òṣèlú kan náà ó tẹ́ èmi lọ́rùn láti 1999 ni mo ti ń bá ẹgbẹ́ òṣèlú AD AC ACN títí tá a fi wá sí APC ntẹ́yìn mọ̀ ni mi ò ṣẹgbẹ́ òṣèlú mi láyé mi ṣùgbọ́n tóòtọ́ ọ̀rọ̀ bá dé ká sọ fúnra wa gbogbo àwọn tó ń pa yìí ṣé kìí ṣe Yorùbá ni wọ́n àbí tí ìbò bá tán ṣé àní padà tún ní àjọṣepọ̀ pẹ̀lú ra wa sínétọ̀ tó ń sọ̀rọ̀ yìí wọléwọ̀de lòun àti gómìnà Nurudeen Adeleke kí rògbòdìyàn tó bẹ́lẹ̀ ààrẹ má jà kò sí àjàmá rẹ̀ kò sí àjàmá parí ẹ̀ ní ò dáa lórí pé àfẹ́kílágbájá kúrò nípò ìjọba ṣe mú àwọn kan nígbà kan níràgbìjì wọ́n kóra wọn lọ sí ìdí òòṣà alálẹ̀ wọ́n lọ ń bẹ́gi fún àwọn tó wà ní ẹgbẹ́ òṣèlú accord nígbà tí rògbòdìyàn tó wà ní àwọn àgbègbè yẹn tó ń wọlé lọ para wọn wọn ò ṣe wọlé lọ gbèrú gbètúgbètú tó ń gbé jáde yẹn kán máa fi dojú ìjà kọ àwọn tó ń wọlé lọ pààyàn nílẹ̀ Yorùbá wọ́n ń wọlé wọn àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣe onírúurú gbogbo ohun táwọn ń kó jáde yẹn wọn ò ṣe kó jáde kán fi bá àwọn agbésùmọ̀mí jà kí là ń bá ká ṣe lórí òṣèlú yìí náà òṣèlú táwọn kan ti ṣe tá a gbúrò orúkọ wọn mọ́ òṣèlú táwọn kan ti ṣe tí wọ́n ti wọlé sùn tí orúkọ wọn ò exist mọ́
ẹni tó jà fitafita bàbá Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lẹ́ni kílókù orúkọ ààrẹ Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá kílókù lẹ́ni tá à ń gbọ́ orúkọ ilé ibi tó ń gbé ló ti tó tẹ́ta fẹ́ẹ̀ lè sọ pé kò sí nǹkan kan tó ṣe pàtàkì ń bẹ̀ mọ́ ilé ẹ̀ lábẹ́kúta tó ti máa ń fẹ́ láfẹ́ gbogbo ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́ni wọ́n gbé fún nepa lò nígbà tó yá sí ẹ lọ wo ilé yẹn ní Sábó lábẹ́kúta after Láfẹnwá àwọn èèyàn ò ṣe ní àròjinlẹ̀ gómìnà Adeleke tá à ń wí yìí ó ṣiṣẹ́ wọn ṣe jẹ́ kó ní kálukú lọ dìbò nírọ̀wọ́rọsẹ̀ kó má sí páńbẹ̀ tó ń bá lọ dìbò nírọ̀wọ́rọsẹ̀ káwọn aráàlú kó fìfẹ́ nú wọn yan ẹni tí wọ́n bá fẹ́ sípò tí ẹni tó ń bọ̀ táwọn sọ pé à ń bọ̀ yìí tó ẹni tó ń bọ̀ yìí tó bá mọ̀ pé òun ní èrò rere fún ìpínlẹ̀ Ọ̀ṣun kò yẹ kó sọ pé dandan tipátipá ó yẹ kó gbà pókè kó ní kálukú ṣe kíni kó ṣe polongo ìbò kó ní kálukú jáde káwọn èèyàn wá dìbò wọn ní free and fair. ṣe rí ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí gbogbo àwọn tí ètò yìí bá ibi tó bá dé màá fẹ́ káwọn èèyàn bá mi pín kán táàgì ìjọba àpapọ̀ kán táàgì ìpínlẹ̀ Ọ̀ṣun kán táàgì ilé ìgbìmọ̀ asòfin àgbà green chamber àti red chamber àwọn lower chamber àti upper chamber ṣerú ọ̀rọ̀ yẹn tọ́ sẹ́nu sitting senator kí náà wà lọ ń defend ok tó bá sọ pé ok that means àwọn Boko Haram tó ń pààyàn àwọn agbésìmọ̀mí x-men tó ń pa àwọn èèyàn káàkiri senator yóò ṣe sọ pé ẹ̀yin ìjọba àpapọ̀ ẹ kó àwọn ọlọ́pàá jáde ẹ kó sójà jáde kó máa lọ pa wọ́n nítorí ìbò tó máa tán kí ló fún senator yìí ní ìdánilẹ́kọ̀ọ́ kí ló fún ní assurance pé òkè o ìdánilójú pé tí gómìnà tóun ń jà fún ìbá wọlé wọn ò ní padà dọ̀tá ara wọn. ẹ̀yin ẹgbẹ́ àjàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn human rights tó wà ní ìbú àtòrò Nàìjíríà ẹ táàgì United Nations ẹ táàgì UN ẹ táàgì ilé ìgbìmọ̀ asòfin ìlú Amẹ́ríkà ẹ táàgì president ìlú Amẹ́ríkà àti ilẹ̀ Gẹ̀ẹ́sì pé n tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni torí pé tí a bá dáwọ́ nǹkan burúkú yìí dúró ìdìbò àpapọ̀ tó ń bọ̀ ẹ̀mí mélòó la mọ̀ tán máa fi ṣòfò nígbà tóun bá ti sọ bẹ́ẹ̀ tí ò sí ìyà kankan tó máa jẹ́ ẹlòmíì lásán á kò dìde pé òkè à ń torí pé à ń ṣiṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè ẹ jẹ́ ká máa pa àwọn èèyàn lọ kí ló fẹ́ tẹ̀yìn ẹ̀ yọ nígbà tí àwa ordinary citizen tá a bá lè rìn káàkiri pẹ̀lú àlàáfíà. ìmọ̀ràn tèmi ni fún pé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n mọ òótọ́ ẹ lọ dìbò yín fún ẹni tí ẹ̀mí bá dìbò yín fún ẹ dẹ̀ dúró ti ìbò yín kẹ́rí pé wọ́n kà á Ọlọ́run kúkú ti ṣe ìjọba àpapọ̀ ti kó àwọn ológun dà sí ìpínlẹ̀ Ọ̀ṣun rẹpẹtẹ́ǹsì kí àwọn ológun yẹn pàápàá kán má gbàbọ̀dè kán dáàbò bo àwọn innocent citizen tó ń lọ dìbò ní ọjọ́ sátidé kán dìbò wọn kán dẹ̀ dúró láti defend ìbò wọn ìmọ̀ràn tèmi nìyẹn o kí bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kán rántí wípé orúkọ dáadáa tí wọ́n ti ń bá bọ̀ ní ìpínlẹ̀ Èkó ló jẹ́ káwọn èèyàn finú fẹ́ dọ̀ tẹ̀lé wọn kán má wá jẹ́ kí orúkọ yẹn bàjẹ́ kán má fi aṣọ yìí tán wọ̀ kán má fi ilẹ̀ fọ́bọ kán má jẹ́ kọ́bọ fàáya kán má fi ilẹ̀ fẹ́lẹ́dẹ̀ kán má jẹ́ kẹ́lẹ́dẹ̀ tẹ̀ rẹ̀ sí wọn lára gbogbo àwọn tó ń forúkọ wọn parọ́ pé aṣáájú à ń support aṣáájú àwọn èèyàn tó ń support aṣáájú tó ń nífẹ̀ẹ́ aṣáájú pọ̀ kó má jẹ́ kí àwọn minority kan bà orúkọ wọn jẹ́ ìmọ̀ràn mi nìyẹn o sí ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo àwọn ọba aláyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun regardless position ẹni tí wọ́n ń tẹ̀lé kán rí wípé kó tó di ọjọ́ sátidé tó kù ọjọ́ mẹ́ta yìí kán pera wọn jọ kán bá àwọn èèyàn sọ̀rọ̀
pé àwọn ò fẹ́ wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti orí bàbá wa ọ̀dìrìṣà àti gbogbo àwọn ọba aládé onípòjìpò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìmọ̀ràn mi ni olóòtú àbọ̀ mi rèé o. wọn náà lè gbọ́ látẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ Ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Adékúnlé Adégoróyè Abdulateef Òyí Ifáwuyì Ṣàngó gbòhùn ọmọ àní alárùn máa bẹ̀rù èpè wọ́n ti gbà á nímọ̀ràn ọkùnrin ni ẹ wọ́n ti gbọ́ àwọn ará Ọ̀ṣun nímọ̀ràn wọ́n ti gbà oníṣẹ́ nímọ̀ràn wọ́n ti gbà ìjọba nímọ̀ràn. ẹ máa fi kún aláròjinlẹ̀ òkè oyin tuntun nìyẹn aláròjinlẹ̀ asọ̀rọ̀sẹ́ aláròjinlẹ̀ àbí ká fi asọ̀rọ̀sẹ́ náà kún. ààrẹ ká tún máa lọ àwọn tó fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ àwọn tó fẹ́ gbà ní mọ̀ràn àwọn tó fẹ́ gbà ní gbólóhùn. ok nọ́mbà náà lè pè é sí. orí nọ́mbà tó máa pè mí sí 08146660288 08146660288 ni nọ́mbà tó lè pè mí sí. ṣùgbọ́n kọjọ́ o ìkìlọ̀ pàtàkì àfẹ́ ọ̀rọ̀ àlùfàǹṣà ẹni tó bá máa gbà wá nímọ̀ràn kó gbà wá nímọ̀ràn kó tẹ̀sán tí ok eléyìí ló yẹ kẹ́ fi kún ẹ̀ fi kún o eléyìí ló kù díẹ̀ káàtó ìyẹn ní nǹkan tá a fẹ́ àgbà ọ̀rọ̀ àlùfàǹṣà kankan láàyè o ire o. ire o ire àtúntò pa ìpàdé níbẹ̀ ilé yíyá. ẹjọ́ yẹn o ọmọ wà tiwa o àwọn aláṣẹjọ ọmọ bá wa sí o kó lè yí bọ́ sí o. orí ilé o àwọn ọkùnrin ilé lájọmọ ẹ̀yin ló kàn ọlọ́mọ ọmọ náà ni wọ́n lórí àti ìjọba ti kábíyèsí wà kàn jẹ. Thank you.